ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ilé ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Glory be to God, the maker of heaven and earth, the one who made it possible for you to be there, and he who made it possible for me to be here this hour. May his name continue to be glorified in Jesus' name. I welcome you again to this segment of Let's Settle the Matter. I pray this day, this hour, this minute, that wherever you are, God will settle your matter, God will settle your case, and God will grant unto you and to me and to every one of us this day our heart desire in the mighty name of Jesus. Lórúkọ Jésù lábẹ́ ìkànnì yìí, jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Mo gbàdúrà Olúwa láàánú yóò yanjú gbogbo ohun tó ta kókó nínú ọ̀rọ̀ rẹ àti nínú ọ̀rọ̀ mi. Jésù Olúwa wa, àmín. Ọ̀kan ààrẹ ilé kan bẹ́ẹ̀ lọ́nà jìnjìn sáyé iṣẹ́, ilé táyé dá kò lè dé, ta ni kò fẹ́ sinmi níbẹ̀? Dúró, dúró, rọ̀jú dúró má ṣe kùn. Dúró, rọ̀jú dúró má ṣe kùn. Dúró, dúró, ṣàrọ̀jú dúró má ṣe kùn. Má ṣiṣẹ́ lọ, má ṣe rò pé ọkọ gbàdúrà ẹ̀dùn rẹ̀. Ọjọ́ ìsinmi ń bọ̀ kankan, ṣàrọ̀jú dúró má ṣe kùn. Dúró, dúró, rọ̀jú dúró má ṣe kùn. Dúró, rọ̀jú dúró má ṣe kùn. Dúró, dúró, ṣàrọ̀jú dúró má ṣe kùn. I welcome you once again to this segment of Let's Settle the Matter, and I'm taking my reading to the glory of God, first in the book of St. Luke chapter 7, verse 14, and at the same time, my second reading also taken from St. Mark chapter 5, verse 41. But first, I want to read from St. Luke chapter 7, verse 14. Mo ní àwọn ẹ̀kọ́ pàtàkì méjì láti kà lábẹ́ ìkànnì jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà, èyí tí Olúwa ń fún mi àti ẹ lórí ọ̀fẹ́ yìí. Àkọ́kọ́, ìwé Lúùkù orí 7 ẹsẹ̀ 14, tó bá tún yá máa kà nínú ìwé Máàkù orí 5 ẹsẹ̀ 41 bí Olúwa bá ti fún mi ní orí ọ̀fẹ́ sí. Ó kà báyìí wípé, first in English, St. Luke chapter 7 verse 14, read as thus: And he came and touched the bier, and they that bare him stood still. And he said, Young man, I say unto thee, arise. This will be your portion wherever you are listening to this program this day in Jesus' name. Ó sì wá, ó sì fi ọwọ́ tó àga pósí náà, àwọn tí ó sì ń rù ú dúró jẹ́. Ó sì wí pé, ọ̀dọ́mọkùnrin, mo wí fún ọ, dìde. Èyí ló máa jẹ́ ìpín ẹnikẹ́ni tó ń gbọ́ ọ̀rọ̀ yìí níbikíbi tó wù tó ti ń gbọ́, ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lábẹ́ ìkànnì jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. I want to speak on the topic, I say unto you, I say unto thee, I say unto you, arise. I say unto thee, arise. Mo ń sọ̀rọ̀ lórí ìkànnì jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà lórí kókó tí ó wí pé, mo wí fún ọ, dìde. Ẹni tó ń gbọ́rọ̀ mi, ó máa dìde. Mi ò mọ ohun tó ń là kọjá o. Mi ò mọ ohun tó ń là kọjá. Ṣùgbọ́n Ọlọ́run ló rán mi, torí ọ̀rọ̀ rẹ̀ ni mò ń kà, ọ̀rọ̀ tèmi kọ́, kì í sọ̀rọ̀ ènìyàn. Ọ̀rọ̀ mímọ́ Olódùmarè ni. Ó sì kí n sọ fún ọ wípé wàá dìde kúrò nínú ìdààmú náà.
wàá dìde kúrò nínú ẹkún yẹn, wàá dìde kúrò nínú ìjákulẹ̀, wàá dìde kúrò nínú àìsàn, wàá dìde kúrò nínú àdánìkàngbé, wàá dìde kúrò nínú ẹ̀ nítorí pé Ọlọ́run ló rán mi sí ọ, kì í ṣènìyàn. Ọ̀rọ̀ Ọlọ́run tí mo kọ́kọ́ kà jáde yìí wí fún wa wípé ọmọkùnrin ló wí ń bẹ̀. Go and read your Bible. Young man ó ní Bible yẹn wí. Young man ló wí. Tá a bá sọ̀rọ̀ nípa ọ̀dọ́mọkùnrin tàbí ọ̀dọ́mọbìnrin, a ò sọ̀rọ̀ nípa ẹni tó kàn jẹ́ ọmọ ọdún 10, 15 nìkan. Gbogbo ẹni tó lè gbé apá, gbogbo ẹni tó lè gbé ẹsẹ̀, gbogbo ẹni tó ní oore ọ̀fẹ́ láti dá nǹkan ṣe ṣùgbọ́n táyé fẹ́ gba ògo lọ́wọ́ ẹ̀. Gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ níbi tá a kà yìí, wọ́n wí pé ọmọ yìí náà ni àánú fún ìyá arúgbó yẹn. Ọmọ yìí náà ni ojú rere fún ìyá arúgbó yẹn. Ọmọ yìí náà ni ìgbẹ́kẹ̀lé fún ìyá arúgbó yẹn. Ṣùgbọ́n ikú òjijì wọlé tọ̀. I decree this hour, premature death will never locate you, will never locate me in the mighty name of Jesus. The Bible tells me that the Lord Jesus Christ said, young man, not oh God, young man, I say unto thee, arise. Èyí tó túmọ̀ sí wípé tí ìtú ẹni tó gbọdọ̀ jòkólẹ̀. O nílò láti ṣe rere, o nílò láti dìde, o nílò láti gbé ẹrù ẹbí, o nílò láti gbé ẹrù àbúrò, o nílò láti tọ́jú àwọn ìyá àti bàbá rẹ̀. A gbọ́dọ̀ gbé ọjọ́ kó sójú kan. Kí ló fẹ́ ṣẹlẹ̀? Bíbélì wípé Jésù pàdé wọn, ó ní ọmọkùnrin ni. Go and read your Bible very well. Ọmọkùnrin ló pe, kò pé ní arúgbó jọ̀kújọ̀kú, kò pé ní 100 years old man, 120 years old woman, 130 years old man. Arise. No. Young man, my Bible tells me, read your own. Young man, I said unto you, arise. Young man, I say unto you, arise. Which means ìwọ gan fúnra rẹ sì gbọdọ̀ gbé nǹkan rere ṣe láyé. Wo, mi ò fẹ́ kọ́ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Mi ò fẹ́ kọ́ wo ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé. Kò lè bí ó ṣe máa rí ni kò sí ìwọ náà wo 30 years back, wo 40 years back tó bá lọ́jọ́ lórí tó bẹ́ẹ̀. Ó rí wípé a kàn ń fọdún yin ọdún ni. Ṣùgbọ́n ẹni tó bá wà nínú Kristi yóò ṣe rere. Bó o ti ń gbọ́rọ̀ mi ní àkókò yìí, mo sọ̀rọ̀ bí ikọ̀ Olódùmarè, ó yá lọ ṣe rere. Ní orúkọ Jésù, ó yá lọ ṣe rere. Gbogbo ẹnikẹ́ni tó fẹ́ dá ọ dúró, gbogbo ẹnikẹ́ni tó fẹ́ gba ògo lọ́wọ́ rẹ, lórúkọ Jésù, ẹ̀mí máa gbàgbára lọ́wọ́ wọn. Ohun tí Ọlọ́run sọ ń bì yìí, ó sì dúró, ó wí pé and he came and touched the bear, and they that bear him stood still. Bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí ó ń lérò pé àwọn fẹ́ gbé ọ pamọ́ yẹn, agbágbára lọ́wọ́ wọn. Àwọn tó lérò pé ó ti tán fún ọnu, àwọn fẹ́ lọ sọ ọ́nù nìyẹn. Lórúkọ Jésù, ìyanu tí ó mú kẹ́rù ó bà wọ́n, ó yá kó ṣẹlẹ̀ sáyé rẹ̀. Mo sọ̀rọ̀ bí ikọ̀ Olódùmarè, mo sọ̀rọ̀ bí ẹni tí kò dá ohunkóhun pọ̀ mọ́ Olódùmarè. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, tí Ọlọ́run bá tún lè ní máa bọ̀ wá síbi tí mo dúró yìí kí n tó wá bẹ̀rẹ̀ àdúrà. Ó ní n tó fẹ́ ṣe fẹ́ nìkan ni, mi ò mọ̀ bóyá èmi ni bóyá wọ ni. Ṣùgbọ́n mo sọ̀rọ̀ lọ́sàn-án yìí, mo sọ̀rọ̀ láàárọ̀ yìí, mo sọ̀rọ̀ lóru yìí, ibikíbi tó wù kó jẹ́ ní àgbáyé tó jẹ́ tiẹ̀ tó ń wò pé afternoon rèé, morning rèé, evening rèé, midnight rèé. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ó yá lọ rógo rẹ gbà, lọ rí ìlú báyìí, lọ rí ìgbà báyìí, lọ rí ìlú báyìí. Jésù Olúwa wa. Àánú lọmọkùnrin bá pàdé, torí pé ọmọkùnrin la pè. Kí ló dé tí igi tó ti gbẹ́ sì ń bẹ ńlẹ̀ tí tútù sì ń wó? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ tí igi tútù ó fi wá máa wó, gbígbẹ́ sì kúnlẹ̀ rẹpẹtẹ? Bíbélì wípé young man ni, wo Yorùbá, ó sì wá, ó sì fi ọwọ́ tó àga pósí náà. Àwọn tó sì rù ú dúró jẹ́, ó sì wípé ọ̀dọ́mọkùnrin, gbọ́n ìwọ náà lọ́ka, ọ̀dọ́mọkùnrin kì í mọ̀ ṣe arúgbó jọ̀kújọ̀kú, kì í mọ̀ sí 150 years woman or man. Ó ní ọ̀dọ́mọkùnrin. Mo wí fún ọ, dìde. Èmi náà sọ̀rọ̀, gbogbo ẹ̀yin ọ̀dọ́ tó ní oore ọ̀fẹ́ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, ó yá dìde wọnú ògo lọ. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, dìde wọnú ògo lọ. Bí Ísákì bá rógo lò, ìwọ ló kàn. Má gbé etí sí ohunkóhun èyí tí ọ̀tá ń sọ nípa rẹ̀. Wàá rí ògo yìí lò, wàá lò. Ẹni bá ní ọmọ rógo lò, Olúwa ó fi ṣètùtù rírí lò rẹ ni. Bẹ́ẹ̀ ni yóò rí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Ok, nítorí àkókò lórí ìkànnì yìí, jẹ́ ká sáré lọ sínú ìwé Máàkù náà bákan náà, orí 5, jẹ́ ká wo ẹsẹ̀ 21. I also want us to open our Bible. If you have your Bible with you over there, please open to St. Mark chapter 5 verse 41. I want to say something about that place again. 41, Mark 5:41, I read, and he took the damsel by the hand and said unto her, Talitha cumi, which is being interpreted, damsel,
I say unto thee, arise. I want you to underline that word again. I want you to underline it. Let me take Yorùbá again. Ó sì mú ọmọ náà lé ọwọ́. Ó sì wí fún un pé tàlítà kúmì. Ìtumọ̀ èyí tí jẹ́ ọmọbìnrin mo wí fún ọ dìde. Tó gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run láàrin. According to St. Luke chapter 7 verse 14, the Bible made mention of young man. And now in the book of Mark chapter 5 verse 41, another damsel, ọmọbìnrin, ọmọkùnrin nínú ìwé Luke 7, ọmọbìnrin nínú ìwé Luke, ìwé Mark 5, ọmọkùnrin, ìwé Luke 7, ọmọbìnrin, ìwé Luke 5. Wò ó àwọn èèyàn máa ń fi òwe kan pa oníṣẹ́lẹ̀mí àti ẹ lórí. Wọ́n ní igi tó tọ́ kì í pẹ́ nígbó, kí bí tèmi àti ẹ kọ́. Ọ̀dọ́ ni ọ́, ọ̀dọ́ ni mí. Màmá tó ń gbọ́rọ̀ yẹn ọ̀dọ́ ni ọ́. Bàbá tó ń gbọ́rọ̀ yìí ọ̀dọ́ ni ọ́. Níwọ̀n àgbà tó ní orí ọ̀fẹ́ láti lè gbọ́rọ̀ yìí wàá ṣe rere. 100 ọdún ni Mósè lò. How old are you ma? How old are you sir? O tí ìwọ 70. Wọ́n ń pè ọ́ lágbàlagbà. Wọ́n lẹ́yìn kẹ́yìn ó jókòó síbo. Bíbélì pé ọlọ́dọ̀ ló ní pé ó sì ní rere ṣe láyé. Ohun tó Olúwa rán ọ wá ò tí ì parí. Wàá sì rí ṣe. Gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí dáadáa. Wọ́n ní Jésù Olúwa wípé ọmọkùnrin dìde. Níbí yìí aránṣẹ́ pé àwọn ènìyàn wípé báyìí mà tó ṣẹlẹ̀. Nígbà tí a débẹ̀ gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run wí. Wọ́n wí pé ó sì mú ọmọ náà lé ọwọ́. Ó wí fún un pé tàlítà kúmì. Ìtumọ̀ náà ni pé ọmọbìnrin dìde, àkókò rẹ ò tí ì tó, ikú àìtójó ìṣe tiẹ̀, ìdààmú wàhálà ìṣe tiẹ̀. Gbọ́ mi níbi tó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ìjẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Let's settle the matter. Mi ò mọ tó ń pass through. Ó ti fẹ́ gba kámú. Mo mọ̀ gba kámú. Màmá yẹn ò gba kámú ló fi tẹ̀lé ọmọ lẹ́yìn. Ó tẹ̀lé ọmọ. Ó tó tẹ̀lé ọmọ ẹlẹ́yìn. Àwọn tí ó sì bá sunkún nínú ìwé Lúùkù, àwọn yẹn ń bẹ lé o. Wọ́n ti tẹ́ ní síwájú táwọn ń sọkún. Àwọn alágbàsùn ẹkún lórúkọ Jésù wọn ò ní mẹ́nu ọ̀nà èmi àti ẹ lọ́dún yìí. Àwọn alágbàsùn ẹkún wọn ò ní mẹ́nu ọ̀nà léèrè àtèmi lọ́dún yìí. Jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà. Màmá yìí ó jókòó lé, ó ń tẹ̀lé pósí ọmọ nìyẹn lọ pé ọmọkùnrin. Àbágẹ́tà àti ń dàgbà lọ díẹ̀díẹ̀ iná àti sọ pé ká kú báyìí. Ìyá yẹn ń sọ bẹ́ẹ̀. A tó fẹ́ ká dogbó. Àtúpò ló ṣe wá fẹ́ jẹ́ tẹ́lẹ̀ yìí tí ò tiẹ̀ tí ì ṣe nǹkan kan láyé ó ṣe wá kú. Ìwọ sì ni wọ́n bá sọ̀rọ̀ lọ́sàn-án yìí o. Lórúkọ Jésù ò ní kú pẹ̀lú ògo. Wàá rógo ẹ lò. Lórúkọ Jésù ẹni bá ní ọmọ rógo lò mo tó sọ lẹ́ẹ̀kan sí ibi ikọ̀ Olódùmarè. Ẹ̀mí mọ́ fi wọ́n ṣètùtù ìrógo rẹ lò. Jésù Olúwa wa. Màmá yìí ń tẹ̀ ẹ́ lépo sí oh God. Mo gbàdúrà fábíyamọ kan tó ń gbọ́rọ̀ Ọlọ́run ní àkókò yìí. Lórúkọ Jésù ò ní fojú sọkún ọmọ. Mo gbà á ládùúrà ò ní faragbà àwẹ̀ ìbànújẹ́. Bàbá sì ẹnikẹ́ni tó ń sọkún kì í ṣe ọmọ tó kú nìkan lèèyàn ń sọkún rẹ̀. Tábàárọ̀ ẹnikẹ́ni tó ń sọkún lórí ọmọ rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bí Jésù bá lè pàdé opó náà tó sì sọ di ẹni tó rẹ̀rìn padà wálé, Jésù pàdé ẹ̀ lákòókò yìí. Bẹ́ẹ̀ lórí lórúkọ Jésù. Màmá yẹn ń tẹ̀ ẹ́ lépo sí ni. Ṣùgbọ́n ó pàdé aláàánú. Ìwọ náà máa pàdé aláàánú báyìí. Mo ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ikọ̀ Olódùmarè lọ́sàn-án wípé mo wí fún ọ dìde. Mọ tó ń là kọjá. Bí màmá yẹn bá padà wọlé wá pẹ̀lú ọmọ ẹ̀ ǹjọ́ ọmọ pé ẹlòmíì ò ní rántí kó bàtà rẹ̀ níwájú òde wọn. Pàápàá jùlọ àwọn alágbàsùn ẹkún. Ẹlòmíì ò ní rántí gbé ẹni tó rẹ́ǹtì wá fi sọkún tí ó gbowó tí ó lọ sanwó fẹ́lẹ́ ní tí ó tó mú géènì ẹ̀. Ẹlòmíì ò ní rántí gbé ẹni nígbà tí ìyá yẹn ń padà bọ̀ tó mú ọmọ rẹ̀ lọ́wọ́. Ẹlòmíì ò ní rántí gbé ẹlòmíì ò ní tiẹ̀ ẹrù ló máa lé ẹlòmíì lọ nítorí pé ọ̀rọ̀ rẹ̀ ti di ìyanu, ọ̀rọ̀ rẹ̀ ti di ayọ̀. Mò ń wò wọ náà báyìí, mò ń wo àwọn ọmọ ẹ̀, mò ń wo ọkọ ẹ̀, mò ń wo ìyàwó ẹ̀, ọ̀rọ̀ yín ti di ìyanu, ọ̀rọ̀ yín ti di ayọ̀. Bẹ́ẹ̀ lórí lórúkọ Jésù. Mo fẹ́ pè ọ ní àkókò yìí. Mi ò mọ àkókò tó jẹ́ níbi tó wà tó ti ń gbọ́ mi. Mo fẹ́ pè ọ. Olúwa ní kí n sọ fún ọ wípé wàá dìde kúrò nínú òpó tó wà yẹn. Olúwa ló ní sọ bẹ́ẹ̀ èmi kọ́. Olúwa ní kí n sọ fún ọ wípé wàá dìde kúrò nínú òpó tó wà yẹn. Bóyá àìsàn ní tiẹ̀. Wọ́n ní wọ́n ti wá wọn ò rí. Ìwọ sì mọ̀ pé nǹkan ń ṣe ọ́. Mo gbé ọ̀rọ̀ Ọlọ́run mú ní ọ̀sán yìí, ní òwúrọ̀ yìí, láàárọ̀ yìí. Mo fi gbàdúrà fún ọ. Gbogbo ń táyé láwọn wá lára rẹ tí wọn ò rí ṣùgbọ́n tí wọ́n mọ̀ pé nǹkan ń ṣe ọ́. Pẹ̀lú agbára tí ń bẹ nínú èdìdì ọ̀rọ̀ Olódùmarè lórúkọ Jésù ó yá kó pòórá kúrò nínú ayé rẹ̀. Kó pòórá kúrò nínú ayé mi àti rẹ̀ lọ́sàn-án gẹ́gẹ́ lówùúrọ̀ yìí lálẹ́ yìí lóru yìí ó yá kó pòórá bẹ́ẹ̀. Bíbélì sáà wípé iná ló ṣáájú Olúwa ó sì jó gbogbo ọ̀tá rẹ̀ run. Bàbá mo gbàdúrà
pẹ̀lú ìtara ní wákàtí ọ̀hún nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wà nínú ìdààmú àti ìkérora gbogbo ohunkóhun tó ti pin ọ́ lẹ́mìí mi ò mọ ibi tó gun náà ti wá ṣùgbọ́n tí mo mọ̀ ní wípé ẹnìkan ń bẹ tó ju ogun ayé rẹ lọ òun náà ni Jésù olùgbàlà aráyé ó yá gbogbo ìbànújẹ́ rẹ pátápátá kó pòórá ní orúkọ Jésù káyọ̀ ó dípò ẹkún rẹ bẹ́ẹ̀ lórí lọ́sàn gangan bẹ́ẹ̀ lórí lówùúrọ̀ yìí bẹ́ẹ̀ lórí lálẹ́ yìí bẹ́ẹ̀ lórí lórúkọjọ́ yìí Jésù Olúwa wa àmín. tó gbọ́ ọ̀rọ̀ yìí dẹ́ẹ̀kan sí i Olúwa ní kí n sọ fún ọ pé wàá dìde kúrò nípò àgàn wàá dìde kúrò nípò àgàn wàá dìde kúrò nípò àgàn. My Bible tells me that is there anything that is too hard for God Almighty, the creator of heaven and earth, at the time appointed, underline the word, at the time appointed, your own time is coming. Nobody can take it away from you. Your own time is coming. The time of your children is coming. The time of your family is coming. I want to tell you, please be rest assured, your miracle is on the way. Either Satan like it or not, your miracle is on the way. What you need to do is to trust God. Trust His word. Don't trust man. Don't trust fake people around the world today. Trust the word of God. You have the Bible with you. Open to St. Luke chapter 7 verse 14. Read that page. Read that verse and chapter. Read it. Read it very well, and I want you to please pray about it. And I also want you to read Mark chapter 5 verse 41, and also pray according to that word, because the word is direct to you this hour. You are the owner of the word. Don't read it as newspaper, as one of the Nigerian newspaper. Read that page, read that chapter, read that verse. Read it as your own. Kà á bíi pé ìwọ gangan lọ ní, kà á pé ìwọ lọ ní, kì í tẹ́ bí ẹni pé kà á pé ìwọ lọ ní, ó sì rí pé ìyanu yóò ṣẹlẹ̀. Ohun tí ènìyàn ò lè ṣe, Ọlọ́run ló ń ṣe é. Ohun tí ènìyàn ò lè ṣe, Ọlọ́run ló ń ṣe é. In the book of Romans, Bíbélì wípé ó ní, and when there is no hope, I want you to think about this word very well. When there is no hope, the Bible tells me that this man still believe in hope. Àdìtú nìyẹn, mystery nìyẹn. Nígbà tí kò sí ìrètí mọ́, ó ní bàbá yìí sì tó gbàgbọ́ ní ìrètí. Tá mi ò fẹ́ lọ síbẹ̀ yẹn lónìí, ṣùgbọ́n ó mọ̀ pé bàbá Abraham ni. When there is no hope, bàbá Abraham still believes in hope. Nígbà tí kò sí ìrètí mọ́, bàbá Abraham tó gbàgbọ́ ní ìrètí. Ìwọ lọ ní ọ̀rọ̀ náà lọ́sàn-án yìí. Má jẹ́ kí tí rẹ̀ ó di ohun tí Ọlọ́run ò lè ṣe ò sí láyé. Ohun tí ènìyàn ò lè ṣe ló pọ̀ rẹpẹtẹ. Ìwọ sáà gbàgbọ́ nínú Ọlọ́run, gbàgbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó rí wípé ìyanu ó dé báwọ̀ náà. Bíbélì sọ fún mi nínú ìwé orin Dáfídì, ó ní ẹnìkan ń fi omijé gbé irúgbìn lọ́wọ́. Ó ló ń gbé irúgbìn lọ́wọ́, ó sì ń fomijé lọ fún un. Ó ní ìwò kò pẹ́ kò jìnnà, ó ló sì fi ayọ̀, ó fi ru ìtì. Kò sọ pé ó fi ayọ̀ ru kóńgò, kò sọ pé ó fi ayọ̀ ru kò bí owó tẹ̀ ń lò, kò sọ pé ó fi ayọ̀ lu mẹ́sọ́mẹ́ǹtì kan. Ó ló fi ayọ̀ ru ìtì rẹ̀ wálé. Ìwọ lọ̀rọ̀ yìí ń kọjú sí. Láìpẹ́ láì jìnnà ayọ̀ rẹ̀ máa kún. Ìwọ náà máa dìyá ọlọ́mọ, ó máa di bàbá ọlọ́mọ, ó máa lọ́kọ, ó máa láya, ó sì ní wọn sá títí ẹ lolúwa máa pèsè fún ọ. Bẹ́ẹ̀ lórí iṣẹ́ yẹn máa gbèrú, iṣẹ́ yẹn máa dìde. Ìwọ sá gbàgbọ́ wípé Ọlọ́run tó lè mú òkú ọmọ opó Náínì padà wá sáyé tó rọ̀dọ̀ ló pé ó ní young man. Ọlọ́run yẹn ń bẹ láàyè kò yípo padà. Àìmọye ènìyàn ló ti di òkú lónìí jẹ́ pé a memory of so, a memory of so. But your God is not like that. He's a living God and covenant-keeping one. Just trust in Him, trust in His word. Trust in Him, number one, trust in His word. Oh, my brother and sister, my mother and my fathers over there, trust in Him and trust in His word. Gbàgbọ́, kó sì tún gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́. Ó parí. Ènìyàn ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ti ní ìrántí ló pọ̀ lọ rẹpẹtẹ láyé tá a wà yìí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí Ọlọ́run kò sí ní ìrántí Ọlọ́run torí pé alààyè ni Ọlọ́run. Covenant keeping God ni, ọba tí kì í da májẹ̀mú, ọba tí kì í yí padà. Mo ka ọ̀rọ̀ Ọlọ́run ó ní a máa ṣe ènìyàn tí ó fi ṣèké. Ìjọ tí ẹ lè gbé ọ̀rọ̀ yẹn kó gbé yẹ̀wò bó ṣe rí. A máa ṣe ènìyàn tí ó fi ṣèké. A máa wí kó má ṣe bẹ́ẹ̀. Ọ̀rọ̀ ńlá, Bíbélì, ọ̀rọ̀ ńlá. Ó wá dénú ìwé Àìsáyà, èyí tí wọ́n fi fúnra mú wá sí ìgúnlẹ̀ fún ọlọ́sàn ènìyàn. Ó ní ọwọ́ rẹ̀ ò sì kúrú láti fi gbani. Ó ní bẹ́ẹ̀ sì ni etí rẹ̀ kò dí láti fi gbọ́ igbe wa. Sọ̀rí pọ́lọ̀ ńlá nìyẹn. Ọwọ́ rẹ̀ kò kúrú láti fi gbani. Bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò sì dí láti fi gbọ́ igbe wa. Ó ní ṣùgbọ́n kinní kan ló ń ṣẹlẹ̀. Ó ní àìṣedéédé
àìṣedéédé yín ló yà yín nípa kúrò lọ́dọ̀ Ọlọ́run. Má wàá jẹ́ yẹn ó ṣẹlẹ̀ sí wọ̀, má jẹ́ yẹn kí yẹn ṣẹlẹ̀ sí, kò ní ṣẹlẹ̀ sí ọ, kò ní ṣẹlẹ̀ sí mi náà, torí pé ọwọ́ Olúwa kò kúrú tí yóò fi gbà ọ́, tí yóò fi gbà mí, bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò dí tí yóò fi gbọ́ igbe mi àti rẹ̀. A ní àìṣedéédé ni máa ń fà á tí ó jẹ́ pé kì í fi gbọ́ téèyàn. Àìṣedéédé yẹn má wàá jí ó, má jẹ́ ẹ̀jẹ̀ ó nípa kankan lọ́dọ̀ èmi àti ẹ, má jẹ́ ó nípa kankan lọ́dọ̀ èmi àti ẹ. Mo sì ń sọ̀rọ̀ bí ikọ̀ Olódùmarè ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì. Bí ọmọbìnrin, tá a bá ní ọmọbìnrin mo wí fún ọ dìde, ẹ̀mí mọ́ gbé mi àti ẹ náà dìde lákòókò yìí. Tá a bá wí fún ọmọkùnrin yẹn wípé ọ̀ lè kú ní ìsìn, ọ̀ lè kú ní ìsìn, lórúkọ Jésù ẹ̀mí máa ń sọ fẹ́mi àti ẹ̀ náà bẹ́ẹ̀. Àwa kì yóò kí ikú kíkú kan bí kò ṣe yíyè. Ẹni bá wá fi ikú àìtọ́jọ́ lọ níbi tó wà yẹn, tó fi lọ àwọn ọmọ rẹ̀ níbi tí wọ́n wà yẹn, tó fi lọ èmi náà, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo gbàdúrà yóò gba ikú wa kú. Bẹ́ẹ̀ ni yóò rí ní orúkọ Jésù. Arákùnrin àti arábìnrin, bí ọ ti ní oore ọ̀fẹ́ ńlá yìí fún jẹ́ ká yanjú ọ̀rọ̀ náà, èyí tó ń dé bá ọ ní ọ̀fẹ́ yìí, gbìyànjú láti fi fún àwọn ẹlòmíràn. Àwọn kan wà ní ipò náà tí wọ́n ń retí irú ọ̀rọ̀ yìí pé báwo làwọn ti fẹ́ ṣe. Mo ti rí ènìyàn tó sọ gbangba wípé òun lọ pé òun fẹ́ lọ yanjú ara òun, fẹ́ lọ pokùnso ni, tó sọ plain. In fact openly ni in one of our programs somewhere sometime. Ó ní òun lọ pokùnso ni, ó sọ bẹ́ẹ̀, ó ní òun lọ pokùnso ni. Ó ní ṣùgbọ́n nígbà tó ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kan tí ń jáde sí òun láti orí gbohùngbohùn wá, òun ní jẹ́ kóun ó dán wò. No wonder Bible ní ó ní try me with this, ìwọ fi èyí dán mi wò. Ìránṣẹ́ yẹn nìyẹn, ó fi ìyẹn dán Ọlọ́run wò, ayé rẹ̀ sì yí padà títí di mo ṣe ń bá ọ sọ̀rọ̀ yìí. Ó ti di ẹni ńlá àti ẹni tó tún túmọ̀ Ọlọ́run pẹ́kípẹ́kí. Please try to share this segment. Let's settle the matter with your friends, with your neighbor. In fact, most of them are waiting for this type of consolation. Please try to do it, and I pray that your own blessing too will not be given to any other person in the mighty name of Jesus. Àwọn kan wà ó tí wọ́n ń retí ọ̀rọ̀ yìí o, wọ́n ń retí ọ̀rọ̀ yìí o. Àwọn ọ̀rọ̀ ìmúlọ́kànlé ó sọ wọ́n púpọ̀ lákòókò yìí o. Gbìyànjú láti bá mi mú ètò yìí kó o pín fún àwọn aládùúgbò ẹ, kó o pín fún àwọn ẹbí rẹ nítòsí àti lọ́nà jíjìn. Pín fún wọn. Àwọn kan ń retí irú ọ̀rọ̀ yìí tó yẹ pé tí wọ́n bá rí, ayé wọn sì ní ìtumọ̀. Gẹ́gẹ́ bí ìtàn tí mo sọ fún ọ, kì í ṣètàn àròsọ o, ohun tó ṣẹlẹ̀ ni, tí mo sì wà níbẹ̀ nígbà tí ẹni yẹn ń ṣe àtẹsítímọ́nì. Mo sì mọ̀ pé bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ láàyè láti paṣẹ ọ̀rọ̀ Ọlọ́run tó gbọ́ yìí wípé mo wí fún ọ dìde, tẹsítímọ́nì rẹ yóò lu ayé já. Testimony àwọn tó fẹ́ fi fún lórúkọ Jésù yóò lu ayé já. Lórúkọ Jésù ẹ̀mí yóò sì dá sọ́rọ̀ èmi àti rẹ. Mi ò sọ pé ọ̀run máa dá sí ọ̀rọ̀ náà, torí pé ọ̀run Jésù ni mo mọ̀, Bàbá, Ọmọ àti ẹ̀mí mọ́ lè mí mọ̀. So nítorí náà mo gbàdúrà fún ọ wípé bàbá ó dá sí ọ̀rọ̀ rẹ. Mo gbàdúrà fún ọ wípé ọmọ á dá sí ọ̀rọ̀ rẹ. Mo gbàdúrà fún ọ wípé ẹ̀mí mọ́ yóò dá sí ọ̀rọ̀ rẹ. Bẹ́ẹ̀ lórí, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín. Ẹsẹ̀ kẹta nínú orin tí mo kọ fún ọ yóò ní: bí ẹ̀gún bá wà lọ́nà rẹ, rántí oore tá fẹ́ gùn dé. Bí ìbànújẹ́ bò ọkàn rẹ, ó ti rí bẹ́ẹ̀ f'Olùgbàlà. Dúró, rọ̀jú dúró, má ṣe kùn. Dúró, rọ̀jú dúró, má ṣe kùn. Dúró, ṣàrọ̀jò dúró, má ṣe kùn. Bí wàhálà bò ọmọlẹ̀, bẹ́ẹ̀ pẹ́rẹ́ láyé bá burú. Wòkè sílé ìbùkún náà, ṣàrọ̀jò dúró, má ṣe kùn. Dúró, rọ̀jò dúró, má ṣe kùn. Dúró, rọ̀jò dúró, má ṣe kùn. Dúró, ṣàrọ̀jò dúró, má ṣe kùn. Mo fẹ́ fún ọ ní gbólóhùn àdúrà kan yìí. Sọ fún Ọlọ́run: Olúwa o, ipá àti agbára tí ènìyàn fi yọ kẹ́rẹ́kẹ́rẹ́ kúrò lẹ́yìn àṣekúpani ẹ̀dá,
olúwa gbé wọ̀ mí ní àkókò yìí. Bá mi tún sọ lẹ́ẹ̀kejì pé olúwa gbogbo agbára tó ń dúró de àkókò àṣeyọrí mi láti já mi kulẹ̀, olúwa mo bẹ̀ ọ́ fi ṣe tutù fún ìgbédìde mi. Jésù olúwa wa. Amen. It is well with you and your spirit in Jesus' name. Thank you. Jesus loves you.